àṣejẹ, àfọ̀ṣẹ, àsọṣẹ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú ẹ làbọ́yè aleluya o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ ẹ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò ní di o, mo sì kẹ́yìn àgbàlagbà. Mojúbà lọ́wọ́ ẹ̀yin tẹ́lẹ̀dùmarè gbélé ayé lé lọ́wọ́. Mojúbà lọ́wọ́ jáwéjáwé tó ń wò mí ọmọ ọ̀dọ̀ àgbà wàgbọ̀wàgbọ̀ tó ń wò mí o. Ewé tẹ́ ẹ bá já a máa jẹ́ fún wa, egbò tá a bá wà a máa jẹ́ fún wa láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Mo wá ní àṣálẹ́ òní, mi ò màsìkò tẹ́lẹ̀dùmarè bá ní kí n kálukú yín máa wò mí o, mo kí yín káàárọ̀ káàsán kalẹ́ o kù yálẹ̀ta o. Mo fẹ́ yọ̀ǹda àṣejẹ àsọṣẹ yìí fún àwọn wòlíì àlùfáà oníṣẹ̀ṣe tó bá ń wò mí ọmọ ọ̀dọ̀ àgbà ní wákàtí ọ̀wọ̀ yìí, kẹ́ ẹ lọ bá mi lọ bu sára, kẹ́ ẹ lọ gbọ́ iṣẹ́ rẹ̀ wò. Àṣejẹ àsọṣẹ yìí jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé béèyàn bá jẹ sára púpọ̀ nínú ọ̀rọ̀ téèyàn bá ń sọ yóò máa ṣẹ. Wàláhì Elédùmarè ń gbọ́ mi. Bẹ́ẹ̀ bá jẹ àṣejẹ àsọṣẹ àfọṣẹ tàbá sọ̀ṣẹ yìí tẹ́ ẹ bá jẹ, ẹ̀yin máa ṣàkíyèsí pé bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kódà bí mo ṣe wà yìí, bí èmi àtẹnìkan bá jọ ń sọ bára wa sọ̀rọ̀ tó bá ní nǹkan báyìí báyìí èmi ó sọ fún un pé nítorí sọ kò lè rí bẹ́ẹ̀ báyìí ni ó ṣe rí, pẹ̀lú àṣẹ lọ́wọ́ náà ọba Elédùmarè bẹ́ẹ̀ náà ni ó ṣe rí. Ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ kẹ́yin náà bù sára. Adáhunṣe ni babaláwo ni oníṣègùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni. Mo fẹ́ kí ẹ jàǹfààní àṣejẹ yìí. Káwọn bá ọpọlọ lé lórí ọjọ́ ètè sọ kíákíá báwo láò ṣe ṣe, ẹ máa bá mi ká lọ. Ẹ lọ bá mi lọ wọ ìwé ọgbọ́ òòjọ́, ẹ lọ bá mi lọ jẹ ìwé ọgbọ́ ẹyọ kan ṣoṣo. Ẹ lọ bá mi lọ jẹ ìwé àbámúdá ẹyọ kan ṣoṣo. Àsì òkété tútù, àsì ọ̀gà tútù, orí ọká gbígbẹ ẹyọ kan tó ní àṣẹ lẹ́nu. Ẹ lọ bá mi lọ jẹ ewé ewúro òòjọ́ tútù, ẹja púpọ̀ níwọ̀nba. Ẹ bá mi ra kòkò àṣejẹ, ẹ sì bá mi ra ìgbín bọ́nu ńlá ẹyọ kan ṣoṣo. Báwo la ò ṣe ṣe, ẹ máa bá mi ká lọ. Ẹ bá mi mú ìyèrè wà ń bẹ o, ẹ lo ìyèrè 9. Ẹ sì lo ata ìjọsìn 9, ìyèrè 9, ata ìjọsìn 9, ọkùnrin obìnrin ìyèrè 7, ata ìjọsìn 7. Ẹ bá mi lo àwọn èròjà yìí, àwọn ewé yìí pẹ̀lú àṣẹ pẹ̀lú orí àṣẹ òkété yìí, àṣẹ ọ̀gà yìí àti àṣẹ òkété yìí, orí ọká yìí, àṣẹ òkété yìí, àṣẹ ọ̀gà yìí àbámúdá pẹ̀lú ewé ọgbọ́ yìí. Ẹ ò bá mi lọ, ẹ ò ní lọ ewé ewúro. Tẹ́ bá ti bá mi lọ, ẹ fa sínú ìsasùn tuntun tẹ́ ẹ ti yọwọ́ ọjà kúrò níbẹ̀. Ẹ bá mi gbo ewé ewúro. Ewé ewúro tẹ́ bá mi gbo yìí, ẹ gbo nígbo tó jẹ́ wípé ìwọ̀nba ẹ ò ní fọmi kankan sí. Ìwọ̀nba omi tó bá jáde ń bẹ lẹ́ ò fi ṣe àṣejẹ yìí, ẹ já púpọ̀ kẹ́ gbo dáadáa, omi máa ń lómi lára náà dáadáa. Ewé ewúro máa ń ní omi nínú dáadáa náà tẹ́lẹ̀. Omi ewúro tẹ́ gbo yìí, ẹ fi omi rẹ̀ lẹ́yìn kẹ́ fi ṣe àṣejẹ yìí. Ẹ má jẹ omi mìíràn kan o, tẹ́ bá fẹ́ bá bí mo ṣe sọ o. Ẹ bá mi fi omi ewúro tẹ́ gbo yìí, ẹ bá mi fi ṣe ọbẹ̀ yìí lépo. Ẹ bá mi ṣe lépo, ṣùgbọ́n ẹ ò ní fi iyọ̀ sí o. Ẹ bá mi ṣe lépo tí ò ní níyọ̀ nínú. Lẹ́yìn ìgbà tẹ́ bá mi ṣe kinní yìí tán, ẹ bá mi wé aṣọ pupa ní òṣùká. Ẹ jẹ́ kí ìdí rẹ̀ tutù, ẹ gbé lórí òṣùká aṣọ pupa tí ẹ wé yìí. Ẹ bá mi ṣe kinní kan, ẹ bá mi jókòó síwájú rẹ̀, ẹ bá mi gbé sọ́wọ́ yín, ẹ ya aya hàhà sílẹ̀ 3. Ẹ bá mi po gbólóhùn báyìí sí wípé ọ̀rọ̀ mi korò létí, adùn ní ń gbẹ̀yìn rẹ̀. Olódífá fún ọgbọ́n tó ní gbogbo ohun tí mo bá wí, òun yóò máa gbọ́ sàṣẹ. Ọ̀rọ̀ mi korò létí,
adùn ni yóò gbẹ̀yìn rẹ̀. Olódífá fún àbámọ̀dá tó jẹ́ pé kì í dá tiẹ̀ kó má ṣẹ. Ọ̀rọ̀ mi korò létí, adùn ni yóò gbẹ̀yìn rẹ̀. Olódífá fún òkété tó jẹ́ pé tó bá fi àṣẹ kalẹ̀, ohun tó bá wí fún ilẹ̀ ní di àṣẹ. Ọ̀rọ̀ mi korò létí, adùn ni yóò gbẹ̀yìn rẹ̀. Olódífá fún ọ̀gà tí fi ń pàṣẹ fún òrìṣà òkè. Ọ̀rọ̀ mi korò létí, àṣẹ ni yóò ọ̀rọ̀ mi korò létí, adùn ni yóò gbẹ̀yìn rẹ̀. Àṣẹ ọká lẹnu ọká, àṣẹ ọká ẹnu ọká ní gbé o. Àṣẹ òrìṣà wọ ẹnu mi, gbogbo èyí tí mo bá sọ kó máa di àṣẹ látòní lọ. Àṣẹ òrìṣà wọ ẹnu mi, mo sọ wọ àṣẹ òrìṣà wọ ẹnu mi, gbogbo tí mo bá sọ látòní lọ kó máa di àṣẹ. Ẹ jẹ́ á wúre sí i, ẹ jẹ́ ká ṣe kínni, ẹ jẹ́ kí a kó jẹ. Ẹ jẹ́ kínni yìí, èèwọ̀ tó wà ń bẹ ni pé tẹ́ ẹ bá ń jẹ ẹ ò gbọ́dọ̀ bẹnu jẹ́, ẹ ò gbọ́dọ̀ súnjú pọ̀, ẹ gbọ́dọ̀ bẹnu jẹ́, ẹ sì gbọ́dọ̀ súnjú bákan bákan. Ẹ jẹ́ tó bá fi lè jẹ́ lọ, tó bá fi lè ṣe bẹ́ẹ̀, ẹ fi kalẹ̀, ẹ ti bàṣẹ́ jẹ́, ẹ tún lọ tún ṣe padà. Ìgbẹ́tẹ́ fi ṣiṣẹ́ yìí lódìdí náà ni ẹ máa ṣègbín yẹ, ẹ má ṣe ìgbín yẹ, ẹ má gé ìgbín yẹ o lódìdí. Lẹ́yìn ìgbà tẹ́ ti fọ́, tẹ́ ti sẹ́nà dáadáa lódìdí ilẹ̀ máa ṣe. Ẹ jẹ́ ẹ má mu ọtí lé lórí ní dáadáa bó ṣe wù yín, kò jù bá ń lọ. Oṣù mẹ́fà ni ó fi ṣiṣẹ́, 6 months ni fi máa ń ṣiṣẹ́. Lẹ́yìn oṣù mẹ́fà lẹ́lẹ̀ tún mi ṣe padà. Mo kẹ́yìn ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà, ewé a máa jẹ́ fún wa, ẹgbà a máa jẹ́ fún wa. Aláwo mo kí yín o, oníṣègùn mo kí yín, adáhùn ṣe mo kí yín o. Mo kí gbogbo ẹ̀yin ọlọ́sùn tẹ́ ń wò mí, gbogbo ẹ̀yin wòlíì tẹ́ ń wò mí ọmọ ọ̀dọ̀ àgbà. Mo sì kí gbogbo ẹ̀yin àlùfáà o, ewé a máa jẹ́ fún gbogbo wa o. Tó bá rí bákan náà ná, fẹ́mi ìmoore hàn lábẹ́ kọ́mẹ́ǹtì, fi ẹ̀mí ìmoore hàn, tẹ láìkì sí fídíò yìí, á túbọ̀ ṣiṣẹ́ fún yín dáadáa. Bẹ́ẹ̀ sì ni ẹ share rẹ̀ fáwọn ènìyàn. Ń lọ tó ń padà bọ̀ ó dìgbà.